Ọlọ́run fún wa ní ẹ̀bùn nínú kérúbù àti séráfù yìí. Ọlọ́run fún wa ní ẹ̀bùn nínú kérúbù àti séráfù yìí, àbí bẹ́ẹ̀ kọ́? Ó fún wa ní ẹ̀bùn láti lè ṣe orin ní ọ̀nà tó wù wá. Ẹ kọ́kọ́ wo láti inú ìwé orin wa. Ẹ tún wá wò tá a bá tún wá sọ àwọn orin ìgbàlódé. Ẹ kàn imagine báyìí kí ọmọ kérúbù kó yí orin padà sọ pé àwọn mi jọ̀wọ́ jájọ́ ní Jésù padà padà. Ìwé ẹsẹ̀ mi má ṣàìpé mi débẹ̀ o. Mọ́mí ẹ̀ẹ́dẹ̀ sọ ẹ máa kí wọ́n gbé pẹ̀lú yìí. Nítorí mi máa ti sún ọdún bí tí mo wà yìí lọ. Ìwé ẹsẹ̀ mi má ṣàìpé mi débẹ̀ o. Orí kan ni máa kó ẹ lórí ẹsẹ̀ yẹn. Bí má ṣe jù ní kó máa hàn. Tí ẹsẹ̀ bá ń gbé ẹ lọ, má tún dì ilé ẹsẹ̀ o. Wà á ní bàbá kárí mi lè lọ. Ìlú yẹn bàbá kárí.